ẹ̀yin ènìyàn nílé lóko àti lẹ́yìn odi, ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ ti ń wo Sunday Akande TV? Ẹ mọ̀ nípa ẹ̀ ẹ wò, ẹ máa wo Sunday Akande TV nígbà gbogbo, lóòrèkóòrè, nígbàkúùgbà, nítorí pé Sunday Akande TV ó kún fún àwọn orin tó ní ìmísí Ọlọ́run, ìmísí láti òkè wá. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Sunday Akande TV ó kún fún ọ̀pọ̀lọpọ̀ sinimá àgbéléwò tó jẹ́ ti onígbàgbọ́, sinimá àgbéléwò tí a ò lè fọwọ́rọ́ sẹ́yìn, sinimá àgbéléwò tó kún fún ìmísí Ọlọ́run. Ẹ máa wo Sunday Akande TV. Ẹ jọ̀ọ́ ẹ kàn rọra tẹ kíní pupa tí wọ́n kọ subscribe sí yẹn, ẹ tẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe tẹ̀, ẹ tẹ ibi aago kékeré tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn, ẹ tẹ̀. Ìtumọ̀ yẹn ni pé tí a bá ti fi fíìmù tàbí orin ìmísí tuntun sí, a lè sọ fún wa wípé nǹkan mi ti wà ń bẹ̀ o, ká lọ wo. Ẹ jọ̀ọ́ ẹ máa wo Sunday Akande TV. Ó kún fún orin tó kún fún ìmísí Ọlọ́run àti sinimá àgbéléwò tó kún fún ìmísí Ọlọ́run. Ẹ máa wo Sunday Akande TV. Ẹ gbádùn Jésù. Padà wá ní. Ọmọ gan o, àrífín kírè o ò lè fọ́kùn rẹ méjèèjì kí mi. Tá ń jẹ́ gbé náà wojú ẹkùn láì sáwó. Ìyá tó bí ọgàn ò tó bẹ́ẹ̀ láti kí mi lóòró. O ò lè fọ́kùn rẹ méjèèjì kúnlẹ̀ kí mi. Bàbá ẹ dáríjì mi, ipò tí mo wà ló jẹ́ kí n fẹ́ rọra ṣe. Mi ò tó rí yín fí bàbá. Dájọ́ mi bá tiẹ̀ ń sírí. Kò jẹ́ ló bẹ́kùn ní bùbá. Bàbá ìjọ dáríjì mi ẹ jọ̀ọ́. Àsámọ̀ rẹ̀ yé mi, ó kúkú yé mi, ọmọ ọ̀dọ̀ àgbà lèmi náà. Ó wá gbàgbé ni, èmi ni sóòsó, mo ti ṣọdẹ kọ́lọ́dẹ ó tó ṣọdẹ. Bẹ́ẹ̀ ni oyún tá a ṣàánú rẹ tá a jí oní pé kó o má bàa fàgàn ló gbà. Mo gbé ọ lórí ẹṣin, ó wá ń ṣèpàkọ́lùké, mo pọ́n ọ lẹ́yìn tẹ́ èmi náà ló tún wá fẹ́ yín ń gé jẹ. Ó tiẹ̀ dáa bẹ́ẹ̀.
ó dáa bẹ́ẹ̀ rántí pé ìyá tó bí ọlọ́mọ ò tó bẹ́ẹ̀ láti dúró kí mi lóru èyí wà ń gbé ń jó tọrọ ń bọ́ sí ìwọ lásán yìí. bá mi ẹ dáríjì mi ẹ wò mo mọ̀ mo ti ṣílẹ̀ tẹ̀ mo ti ṣiṣẹ́ mo ti ṣílẹ̀ tẹ̀ ẹ jọ ẹ ṣàánú bẹ́ẹ̀ dáríjì mi ẹ má ẹ jọ bàbá ẹ má bà tèmi jẹ́ ẹ má kàn mí lẹ́yìn ọkọ bàbá ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú. ó ti jù ààrẹ kọjá ti balẹ̀ tó sú àbọ̀rọ̀ mi ò yọ báyìí eré tí ìgbésánú omi gbóná tó bá sá láàrin ọ̀nà kò ní dèrò omi gbóná àbọ̀rọ̀ mi ò yọ àjọkẹ́ wọ́n ta ọ lọ́rẹ wọ́n ta ọ lọ́rẹ. bàbá kí lè ṣe yìí bàbá yìí tí mo tẹ̀mí já ayé mi bọ̀dọ̀ bàbá bàbá yìí tí mo Adéoyè ọ̀dàlẹ̀ ni ọ́ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ ọ̀dàlẹ̀ mi lámilámi ìrì ọ̀fẹ̀sọ̀ lámi ó di dandan kí lámilámi ìrì ọ̀láró lè fún ẹ̀gìrì àwa máa fa wọ ẹ̀gbẹ́gbẹ̀dú màálù méje lọ jẹ mí ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lèmi kíní ìwọ gbó èṣù nítorí ìwọ kíní lásán èkejì ajá yìí. ajamu kẹ̀kẹ́ pa máa túrú lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀ èmi Adéoyè ló bá wíjọ́ àgbàgbà àràgbà tí ń gbà àwọn ọ̀dàlẹ̀ mọ́lẹ̀ wọ́múwọ́mú èmi ni o. kábíyèsí o. kò yí ọ ni kò yí ọ wọ́n sì láyé ọ torí wọ́n ní tọ́mọ kí ò bá mẹ́wẹ́ tí ò mọ̀wé àjọwẹ́ fún lọ́tún àjọwẹ́ fún lọ́sì á wá fi yé pé ọwẹ́ rẹ̀ ó wèrè. Adéoyè bí ìwọ bá jẹ́ àgbààgbà àràgbà wọ́n fi yé ọ pé èmi ni ọ̀ká kátìrí kákátí kádìbọ́ kátìrí kárí òjò pàjàpàtà tí ń jẹ sàárẹ̀ lójú bó ń sẹ́yìn kun òrówó elégbò dásòkò tó bá ba kíkẹ́ lọ́mọ. Adéoyè ó ti fìrù fọ́nà ó sì di dandan kó o gbóòórùn ara rẹ bẹ́ẹ̀ ni wọ́n sọ fún ọ. ẹ̀jẹ̀ mu o ti fẹ́ fẹnu yan àkàrà láìlé pínlẹ̀ lápò ọ̀ọ́dí ẹ̀bẹ̀rù orí adé láàfin bàbá mi. kábíyèsí àṣìpa kábíyèsí. ẹ bá ń bọ́ lẹ́kẹ̀ ọ̀run kínní burúkú yìí ẹ jẹ́ mú látòní lọ mo rọ lóye. èèwọ̀ òrìṣà a ti fi òkèkò lóòsà lọ́wọ́ kú bá bẹ́ẹ̀ ní tí ó bọ̀ bẹ́ẹ̀ ni. àní ẹgbọ́n lẹ́kẹ̀ ọ̀run rẹ̀ lẹ́yìn ọ̀sọ́ta. èèwọ̀ òrìṣà èèwọ̀. ẹ̀yin ẹ̀sọ́ kílẹ̀ fún ẹgbọ́n lẹ́kẹ̀ ọ̀run kínní burúkú yìí. mo di gbámúgbámú kò ṣeé gbámú bọ́rọ̀ mọ̀yọ́. ọ̀tún àṣìpa orí mọ̀yọ́yìn orí tó gbé lékelèké tẹ́ ẹ jọba àlú kẹfùmọ̀ ló gbè yín o tí ò jí ẹ súnmọ́ mi ẹ bá súnmọ́ mi ni ó dá ń lójú pé òní yìí la yóò kíyàwó àtàwọn ọmọ yín pé wọ́n kú lédè bàbá wọn tó kú. láàfin bàbá mi. láìkó ẹ̀gìrì àmọ́ fáwọn ẹ̀gbẹ́gbẹ̀dú ni tó bá wá rí bẹ́ẹ̀ ń tá a bá fi jọ mẹ́kẹ́ lọ àáfin hàn ní àìfi lé lọ́wọ́ a sì lè fi lé lọ́wọ́ a ní sọ bí ó ṣe lónìí kò sí ọṣẹ tí ń lè fi yín gún kò sí rárá tí ń lè fi yín dá bẹ́ẹ̀ ni mo sọ fún ọ tọ́mí kí ò bá mẹ́wẹ́ tí ò mọ̀wé á jẹ fún lọ́tún á jẹ fún lọ́sì á fi yé pé ọwọ́ rẹ̀ ó wèrè nínú àwọn tí mo lè dánwò fún lùí àti fún ìwọ ọba Adéoyè wọ́n ṣe díẹ̀ fáwọn kìnní dáadáa ń gọ́ọ́rọ́ wọn wọ̀nyí.
ẹ má bínú. ẹ̀yin ìlú mi yẹ wò mí ràn ni. ọ̀tún gbé alẹ́ tí mẹ́ta. ọ̀kárì. ọ̀tún. àṣìpa ọyá ìwọ náà kì í sàfún gbà létílẹ̀ mẹ́ta. ọ̀kárì. àṣìpa. ṣé bó tiẹ̀ ṣe rí bó ṣe rí kùbàdìkùbàdì bí ìgbẹ́ ẹ̀dájú ìyá àṣẹ tiẹ̀ ní nǹkan kan lọ́wọ́. ìmọ̀lẹ̀ yìí o. ọba ní òye. àwọn tó kójọ tó ń pè lólóyè rè àwọn obìnrin lásán àwọn àtẹ̀yìntọ̀ kò á tán ní rẹ̀. wọ́n ní tọ́mọ èké bá sùn tọwọ́ rẹ̀ bọ́ tágbàlagbà bá sùn tọwọ́ rẹ̀ bọ́ oorun. kábíyèsí ọmọ ti sùn. ọ̀rọ̀ àwọn olóyè yẹ̀bùyẹ̀bù. ọ̀dà bádìẹ̀ bá gbọ̀n yẹ́ pípì iyè rẹ̀ á sọ ọyẹ ẹ̀ǹde ṣé wọ́n ní àìmọ́sẹ́kọ̀ ẹ̀sìn ní jẹ́ kẹ́sìn ó kú sógun àìmọ́sẹ́kọ̀ orógùn ní jẹ́ ó torí bomi gbóná. obìnrin lásán obìnrin àtẹ̀yìntọ̀ nìyí. adéoyè ìwọ mo bá ní gbólóhùn ṣé bójú ṣe rí rèé tá a fi jọ obì lọ́jà Ẹdẹ. mò ń lékùú sí ọ ó sì ń réjò sí mi. alálẹ̀ ọ̀dà ṣùgbọ́n o kánnakánná nọmọ ẹ̀gà ìjà ń bọ̀ kéde tí n bá padà dé ikú bá ọ lálejò tí n bá padà dé àrùn bá ọ lálejò agbọ́n rẹ ta mí dandan ni kí n ta agbọ́n rẹ ọ̀tẹ̀ ọ̀ká nírù mọ́lẹ̀ ó di dandan kó oríjà ejò àfàyàfà adéoyè. kèése ọgọ́mọ ẹ̀jẹ̀ mú yọ ó wá ń wo ojú ọ̀run màhó láàmọ̀ pé ìgbàgó gan tó jẹ́ bàbá ọgọ́mọ ó sì jù báwọn lọ kó tó bọ̀ lulẹ̀ kó tó wá sábàyà wà ká ẹ̀ẹ́rì jẹ́ ọkùnrin méjì nílùú èmi ló sọ bẹ́ẹ̀ láàfin bàbá mi. ó ní àsùn àsìsùn tó bá padà wá sí i ń bọ́lẹ̀kẹ́ ọrùn rẹ̀ ni. jáde ngbà tó wọn ń kígbe tó kí lè rí sẹ́sì gbogbo ìwà fẹ́ jẹ́ múlẹ̀ ìwà ń kígbe láàfin bàbá mi. ahun lọ́wọ́ ahun lẹ́sẹ̀ ṣùgbọ́n ọgbọ́n ahun ló mú kí ahun káwọ́ kásẹ̀ nù gbà. adéoyè ọ̀fọ̀ bọ́lọ̀ mí ẹni tí ò mọba ní fọba ṣíé ó gúnyán ó kóyán mi ó kó kéré ṣùgbọ́n adéoyè yọgbà ń sọ fún pé èmi ni kúkúndùkú abẹ́wé gẹ̀rúgẹ̀rú ògùn abìgúnmọ́ gàlégàlé òrówó elégbò dásòkò tó bá bọ òye Rónkẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sọ fún bẹ́ẹ̀ wọ́n sọ fún pé ọ̀kín ni ọba nínú àwọn ẹyẹ láwùjọ àwọn ẹyẹ ọ̀kín lọ́ba. ọ̀rọ̀ yín ò yé mi bàbá èmi ò mọ adéoyè kankan àtòṣogbo mo ti wà. ọ̀tí ìlọ gbóná kí ló fẹ́ kí n ṣe fún ọ ná
kí ló bá wá. medical student ni mí bàbá. èwo lèyìn kí lèyìn jẹ́. akẹ́kọ̀ọ́ ni mí màá di dókítà lọ́la. bẹ́ẹ̀ ni bàbá. èké á lọ ṣẹlẹ̀ kí ni kí n ṣe fún. mo receipt mo tún repeat ní pre-clinicals mi ni lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀sẹ̀ méjì péré exam mi kù mi gbọ́dọ̀ fail tí mo bá fail mo tún repeat nìyẹn which means pé mo lè lo ọdún mẹ́wàá sí kọ̀ọ̀sì ẹ̀ kí n lo ọdún mẹ́fà bàbá ṣùgbọ́n bàbá mo gbọ́ pálágbára ní bàbá wọ́n ní kì í bá a tì ní wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ lògùn yín máa ń ṣiṣẹ́ bàbá ẹ bá èmi náà ṣògùn ìsọyè kí n rọ́nà gbégbá kí n rí bá ti ṣe kí n má fail in fact bàbá mo fẹ́ jẹ́ the best ní kíláàsì mi. tí mo bá gbọ́ ọ dáadáa ó túmọ̀ sí pé oògùn ìsọyè ló ní ń bọ́ ọ ṣe. bẹ́ẹ̀ ni bàbá oògùn ìsọyè tó le. torí oògùn ìsọyè ló ṣe gbéra láti ìlú Òṣogbo wá bá mi lábúlé. bẹ́ẹ̀ ni bàbá. ó sì wá kẹ́rọ̀rọ̀ ń lù ajá rẹ̀ sì wá wọlé ẹkùn nírọ̀wọ́rọ̀sẹ̀ kò ní dáa fún ọ. akọ aláǹgbé sẹ́rùn méjì ojú òní sẹ̀mí. ó di dandan kí àwọn òbí rẹ̀ gbéná wo sàárè ọmọ. wo àyíká alẹ́ yìí dáadáa kò sóògùn rẹ̀ kan téèyàn lè rí mú kú òun bẹ́ẹ̀. dúró èmi ẹ̀ bá wọn fi yọ̀ ọ́ sọ́bẹ̀ èmi bu májèlé sí ni iṣẹ́ rẹ̀ ni mo yàn láàyò àbọ̀rọ̀ mi ò yí ọ́ èmi lèmi sọ̀kò bànújẹ́ sínú ilé aláyọ̀ ọmọ tó mọ̀wé tó ní ọjọ́ iwájú rere èmi lèmi sọ wọ́n dẹdun arinlẹ̀ tí mò yí hàn lórí bẹ́ẹ̀ ni èmi lèmi mú kí aláboyún ó kú tòǹtòyún inú ẹ̀ ẹni ọkọlé tó kú dẹ̀dẹ̀ kó kónú ilé tuntun èmi lèmi jó kú lọ́gẹ̀dẹ̀ǹgbé ó sì wá wọnú ilé tọ̀ mí wá ọwọ́ kàn mí léwo ọ̀ní lọ láì faraba mi wọ́n ta ọ lọ́rẹ. ẹ foríjì mi ẹ jọ̀ọ́ bàbá ẹ jọ̀ọ́ ẹ foríjì mi. kí n foríjì ọ àṣìṣe ńlá èmi ẹ foríjì èèyàn èmi yí èèyàn lórí ni àní wọ́n ta ọ lọ́rẹ. dání mọ́sọ̀ndókò ọtí lọ. Gbàmí o Olúwa, gbàmí o, gbàmí o Olúwa, gbàmí o Olúwa. mo fẹ́ bà ògo ayé yín jẹ́ gbogbo aráàlú yìí nílé lóko lódò lẹ́yìn odi àtẹ̀yìn tẹ̀ ń bẹ ńlé àtẹ̀yìn tẹ̀ ń bẹ lájò ẹ ò ní rí bá ti ṣe ẹ ò ní rọ́nà gbégbà aboyún ilé ò gbọdọ̀ bí wẹ́rẹ́ mọ́ àgàn tó gbọdọ̀ tọwọ́ àlàbòsùn àfàwọn tó bá wá bá mi nìkan kí lè ò gbóná mọ́ yín kí lè ó lè yín ọ̀nà yín ó dàrú bẹ́ẹ̀ ni ìhó ayọ̀ kò gbọdọ̀ ṣẹlẹ̀ nínú ìlú yìí mọ́ ìpayín kẹ̀kẹ́ ìbànújẹ́ ikú òjijì ní kó dípò ìwọ ayọ̀ lẹ́ẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan yín. bí ó ṣe rí rẹ̀ lọ́la ẹ̀yìn tó láyé tó. Lọ́wọ́ Gòláyátì o.
Fadékẹ́mi ọ ṣàmọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ ẹ ń tọ́jú ọba wa lè wà ń lè wa ọkùnrin ní dáná ọkùnrin ní pọnmi wàhálà ń ṣe gbogbo nǹkan ọ̀ níṣòro kankan ṣàtìgbà tèmi ẹ. ìlú ilé o ìlú yóò fa rárá lóòrọ̀ ọmọjúmọ́ yìí ó kó sún mi báyìí inú ọkọ̀ wọbẹ̀ ogun ẹ̀dẹ̀ jòrò báyìí wò kó tí ẹ̀yẹ́ mọ̀ wò mí kò yí mi kan tí mo fẹ́ ṣe mọ́ báyìí o ìlú yóò tún bá rárá. ìyẹn ni kókó. kí ló wá ṣẹlẹ̀. ní àná yìí odò ẹja mi gbogbo omi ẹja mi mẹ́ tó dá tárí sí gbogbo ẹja ti kú. ṣe nílùú yìí báyìí kò yé mi mọ́ ìlú yóò tún bá rárá. mi ò mọ̀. Akande, mo nífẹ̀ẹ́ rẹ̀ mo gbọ́ nǹkan tó sọ àmọ́. Fadékẹ́ èmi ò dé kí ló dé Fadékẹ́ ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o Fadékẹ́ ẹ tó sọ̀rọ̀ ìsìn Fadékẹ́ ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o Fadékẹ́ èmi ò sí ẹ gbà mí o kí ló ṣe. ẹ gbà wá o ẹ gbà mí o ẹ gbà mí o. ẹ̀yin ìlú mòye ẹ̀ ń wò mí ràn ní afárá oyin kó máa ṣe kìkì adùn mọ́ ìkorò lókù tó wà nínú afárá oyin lọ́wọ́lọ́wọ́ báyìí Ṣàngó ti gbéná jẹ pátápátá ìlú ọmọ àtúbà ìlú òtúnṣe ìlú ló kókó ìlú lé kókó ìlú yóò fararọ rárá ẹ máa wò mí ràn ní. kábíyèsí oyí ìka ọ̀tún oyí ìka òsì o mo sì kí yín tèje tẹ̀jọ ẹ kú ìfarafẹ̀ èèyàn ṣe ṣe rí òpó ìṣẹ̀ṣe ìlú yìí ò ní yẹ̀ mọ́ yín lórí. àṣẹ àṣẹ. ọ̀rọ̀ tí ẹjẹmú sọ níjọ́ kínní àná ní ti ń ṣẹlẹ̀ wa lórí yìí o òun lè kó ẹ̀dá tí ọ̀já nísìmí ìlú yìí ẹ wò kábíyèsí láì dé ìnà pẹ́ẹ́nu ẹja lè kú òǹlù. ká lé ẹjẹ mi kúrò ń lù. bẹ́ẹ̀ ni kábíyèsí bẹ́ẹ̀ ni ẹjẹ́ á lé ẹ wò kábíyèsí ẹjẹ́ aránṣẹ́ sí jagun kó kó àwọn ọmọ ogun ẹ̀jọ kí wọ́n gbébọn kí wọ́n gbé ọ̀kọ̀ kí wọ́n kó àdá àti kùmọ̀ kí wọ́n fi ogun lé ẹjẹ́mú lọ bẹ́ẹ̀ ni. kábíyèsí bàtà ẹjẹmú ó ti ró kanlá lálejò yíyá ni ó sì ya pẹ́rẹ́gẹ́dẹ́. kí wọ́n fi ogun lé ẹjẹ́mú kúrò nílùú. gbọ́lágadé lẹ́nu ẹ̀ sí mi ìwọ náà kò burú kò bàjẹ́ ó ṣẹlẹ́dẹ̀ ara mi adéran ìwọ ń sọ fún adéoyè pé kó lé mi kúrò láàrin ìlú ìtasàngó tó jẹ́ pé mo forí rìnwó tí èé ṣẹ̀ṣẹ̀ ń mọ ìrìn wọ́bẹ̀ Ṣàngótáyọ̀
ìwọ náà yanu òun sọ̀sọ́kúsọ sí èmi ọtí ẹ̀ dáa ìgbín yín tó tẹnu mọ́gi ẹlẹ́yà àfìgbà tó gungi ẹlẹ́yà po ẹ̀yin tó láyé ẹgbẹ́ o àti wáyé ọjọ́ àti wọ̀ oòrùn ẹgbẹ́ o. mo sì sọ ni kódà ìsọkúsọ mo sọ. àṣìpa lẹ́nu rẹ̀. ẹ dákun ẹ má bínú kábíyèsí ṣe é rí ta ni ò léyìn ta ni ò léyìn ẹ̀yin lẹ́yìn nílùú yìí kò sẹ́ni tí ò léyìn. àṣìpa. ẹ̀yin lẹ́yìn lòlú yìí pẹ́ ẹ gbò sínú ìlú yìí kò sẹ́ni tí ò léyìn o. ọ̀rọ̀ rẹ̀ yé mi ọ̀rọ̀ rẹ̀ yé mi adéoyè ìwọ ọmọ bá ní gbólóhùn wọn á bọ̀ ọ́ lálejò wọ́n ní ìsátẹ́tẹ́ ìrẹ́tẹ̀tẹ̀ babaláwo eku ní dífáfẹ́ku ìsátẹ́tẹ́ ìrẹ́tẹ̀tẹ̀ babaláwo ẹja ní dífáfẹ́ja ìsátẹ́tẹ́ ìrẹ́tẹ̀tẹ̀ babaláwo àmúrí òdàgbà ní dífáfámúrí òdàgbà tí sọmọ káyìn wọn léńjẹ wọ́n ní kẹjà orúbọ ẹja kọ ẹja orúbọ wọ́n ní kẹkù orúbọ eku kọ eku orúbọ ọwọ́ akú àmúrí òdàgbà tí sọmọ káyìn wọn léńjẹ ikú ṣe bí eré ikú pẹkù ikú ṣe bí eré ikú pẹja àfi àmúrí òdàgbà tí sọmọ kan ìwọ̀n yẹn léńjẹ ní kú dá sí tó bá wá rí bẹ́ẹ̀ torí pé ò sàn ẹ̀jẹ̀ rẹ màlúù méje lọ jẹ mí látàrí igbó èṣù tí mo wọ̀ lẹ́ẹ̀méje nítorí ìdí èyí ọ̀kan rọrọ̀ rù ọjọ́ méje péré ni mo fún ọ ọjọ́ méje yìí ó di dandan kí ni ó dilẹ̀ lẹ́yìn asusu jẹ ó di dandan kó o sílẹ̀ wọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ àṣà gan irọ́ ló pa mo yẹ bẹ́ẹ̀ ni kábíyèsí ẹ yẹ ẹ jẹ́ mu mo yẹ. ọyẹ ọ̀dà bí kún ló lóko ni bí tàkútẹ́ ni ìpàdé dẹ́sí ọ̀nà kápẹ́ ọ̀tá tọ̀rìn kọ́mi ọ̀tá tọ̀rìn káwá wọ ẹni tí ó lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. ẹ jẹ́ mu kábíyèsí àti pa níwọ wá ń tọ̀tọ̀ kú sọ ọlọ́wọ́ sọ rẹ dọ̀dà lẹ̀. kábíyèsí kì í ṣe báwọn ẹ dákun ẹ má bínú. àyà àjẹ́ lọ́rọ̀ yìí o ẹ má ó wà ń fojoojúmọ́ lékè kà sí. ó lè ní kí gbogbo wa máa sùn. nìkíni ìjọ lẹ́yìn. ayé mi ti bàjẹ́ ayé mi ti dàrú bá ta wọ́n ti bà tèmi jẹ́ àjọ kẹ́mi wọ́n ti pa ìyàwó wọ́n ti pa mí sáyé wọ́n ti bà tèmi jẹ́. wọ́n ti pa ìyàwó mi. Ṣaragírí gbé mi bí ọkùnrin Ṣaragírí gbé mi ilé ayé òkun lè tó bá wọn náà kò sí ní tó délébà tó jẹ́ tuntun Ṣaragírí gbé mi bí ọkùnrin. gbogbo ti bẹ̀rẹ̀. kórè dowó Ṣaragírí gbé mi. jíbówó dákun yọjú sí mi. kórè dé sí òsì. ó gbọ́ ogun tí ṣe nínú ìlú wa ni. èwo ló tún ṣẹlẹ̀. gbogbo oko wa ló ti jóná lẹ́nu alẹ́ àná sísinsìnyí àwọn ọmọ wẹrẹ ń kú odidi ogún àwọn aláboyún ló ti gbẹ̀mí mì. yéèpà ó mà ṣe o àbí kí lédùn ọba fòpin síkú ọ̀wọ́ọ̀wọ́ tí pa gbogbo ènìyàn yìí ni o ṣùgbọ́n ẹni ó bá dé bá yóò Ṣaragírí náà ni kí wọ́n ṣe bí ọkùnrin kí wọ́n gbé mi kán Ṣaragírí. ṣé báwọn ni. bẹ́ẹ̀ ni. tó ìwọ náà Ṣaragírí ni o ìwọ náà gbé mi náà ni o ìyàwó rẹ Àṣàkẹ́ náà ti kú toyún inú rẹ̀ ibẹ̀ gan-an ni mo ti ń bọ̀ báyìí. Àṣàkẹ́ mo ṣègbé mo kú ayé mi ti bàjẹ́ ayé mi ti dàrú. wàá gbé mi náà ní jíbówó. mo ti ṣègbé. ìwọ náà gbé mi ní. ìbànújẹ́ wo ṣe bá mi kú. ìwọ náà gbàmí o Olúwa. gbàmí o Olúwa. gbàmí o Olúwa. lọ́wọ́ Gòláyátì o. gbàmí o Olúwa. lọ́wọ́ Gòláyátì o. gbàmí o.
ẹ lọ múra o ẹ tí ì rí nǹkan kan ìbànújẹ́ yín ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìpayín kẹ̀kẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ikú òjijì ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ká faṣọ ògo ya mọ́ yín lára pẹ́rẹ́gẹ́dẹ́ kí n wá gbé aṣọ ẹ̀gàn wọ̀nyí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni torí pé ẹnikẹ́ni tó bá jọ ń jẹ èèyàn méjì ìgbé èèyàn mẹ́rin ní èṣù ẹni bá jogún ológun olúwa rẹ̀ ó pariwo ẹnu. Wow! Honey! This is killing! You mean it? Tọ̀nà jẹ́ kí n rí ẹ tọ̀nà. You are wonderful. Hello? This is Chief Daniels on the line. Yes. What? Kí ló ṣẹlẹ̀? What? Chief, kí ló ṣẹlẹ̀? Ẹ sọ fún mi. Stephen Memorial Mortuary. Oh my God. Chief, my God. Kí ló ṣẹlẹ̀? Ẹ My sọ God. fún mi. Kí ló ṣẹlẹ̀? Ha! My God. Kí ló ṣẹlẹ̀? Mo wà méjèèjì. Kí ló ṣẹlẹ̀? My God. Ẹ sọ fún mi, kí ló ṣẹlẹ̀? Mortuary. Kí ló ṣe mọ́ṣúárì? Mo ti kú. Wọ́n ṣe kí ni? Mo ti kú. Wọ́n ṣe kí ni? Yes. Wọ́n ṣe kí ni? Bàjá! Ọ̀ní! Ọ̀ní! My God! Ẹ̀gbà! Ọ̀ní! Àṣé mo lówó lọ́wọ́ òní kọjọ́ ọ̀la ẹni ó dáa. Ọmọ méjì péré ni Olúwa fún mi. First born mi ṣẹ̀ṣẹ̀ ríṣẹ́ sí one of the petroleum companies ní Port Harcourt. Bí oṣù tó ń bọ̀ ni àbúrò ẹ̀ máa graduate as a medical doctor. Àwọn ọmọ mi méjèèjì wá kú ní ọjọ́ kan náà. Mo ṣòfò ọmọ lọ́jọ́ alẹ́ mi. I'm now 55 and my wife is 52. Níbo ni ká ti bẹ̀rẹ̀? Ṣé obìnrin 52 lè bímọ ni? Kí ló dé? Kí ló dé tí eléyìí ṣe jẹ́ ìpín mi? Mo kàgbákò. Kò bàjẹ́ lórí olúgbọ́n, kò bàjẹ́ lórí àrẹsà. Elédùà má mà jẹ́ ó bàjẹ́ lórí mi. Ẹ̀yin orí adé tó ti sùn, ẹ má wò mí ràn, ẹ ràn ń lọ. ẹ̀jẹ̀ mu ti bàlújẹ́ mọ́ mi lọ, ẹ̀jẹ̀ mu ti bàlújẹ́ mọ́ mi lórí. Nínú ọjọ́ méje tẹ́ ẹ̀jẹ̀ mu fún mi pé òun ó kú, ọjọ́ mẹ́ta péré mà ló kù, ọjọ́ mẹ́ta péré mà ló kù, ọjọ́ mẹ́ta péré. Ta ni yóò ràn lọ́wọ́? Kábíyèsí, aláṣẹ ìkejì òrìṣà, ẹ fọkàn yín balẹ̀. Àwọn alálẹ̀ ìlú yìí wọn ò ní jẹ́ kí ìlú ìtumọ̀ yín lórí. Ìlú yìí á tùbà, ìlú yìí á túṣẹ. Ẹ̀jẹ̀ mu ti fi ẹ̀yìn ológìní mi lélẹ̀ ni ipá mi ti pin. Kábíyèsí, ipá yín ò pin. Lóòótọ́ ni ẹ̀jẹ̀ mu ti fún ewúro sínú wàrà tó dùn ìlú yìí, ṣùgbọ́n o ibi tí agbára ẹnìkan bá ti pin ni agbára ẹlòmíì ti ń bẹ̀rẹ̀. Ṣèbí inú obìnrin ni wọ́n ti bí ẹ̀jẹ̀ mu. Ogun tí ọkùnrin bá sì jà lájà tì, obìnrin á máa járù rẹ̀ lájà ṣẹ́gun. Ogun tí ọkùnrin bá jà lájà tì,
obìnrin a máa jarú ìlàjà sẹ́fún. bẹ́ẹ̀ni kábíyèsí. ọ̀rọ̀ rẹ ò yé mi. kábíyèsí ẹ já lọ sílùú Bágidódò ká lọ bá ìyá Ṣoṣongiro. ìyá Ṣoṣongiro ìyá tó gbóná bí ṣọ̀pọ̀nà ó gbóná bí ajere olórí àwọn oṣó. ìyá Ṣoṣongiro olórí àwọn àjẹ́. bá a bá dọ́dọ̀ rẹ̀ ó dá mi lójú yóò fún yín ní agbára tẹ́ fi ṣẹ́gun ẹ̀jẹ̀mu mẹ́wàá ẹ̀jẹ̀mu kò tó apá kan ìyá Ṣoṣongiro gbé. àṣé a máa ń pé gbọ́n ni à ń pé gọ̀. kódà tí kì í bá ṣe torí ọ̀rọ̀ tó sọ òun rántí Ṣoṣongiro. Ṣoṣongiro ṣoṣo obìnrin olórí àwọn àjẹ́ pátápátá olórí àwọn oṣó olórí àwọn èmèrè Ṣoṣongiro. máa lọ rí Ṣoṣongiro kárí o máa lọ rí. Yamu. Yamu. Mo ní Yamu.
ojú rí lọ ṣùgbọ́n ẹnìkan bẹ tó jẹ́ Jésù Kristi olùgbàlà òun ní í ṣe olórí ogun òun ló sì lè gbà nínú gbogbo ogun téèyàn bá ń dojú kọ wọ́n á ní kí n bi yín léèrè pé ṣé ẹ ṣetán àti fi ayé yín fún Jésù. Oh God, oh rude, I'm very stupid. Ó dẹ̀ níṣẹ́ torí tó bá jẹ́ pé ó níṣẹ́ ni ó ní máa bá mi sọ gbogbo nǹkan tó ń sọ yẹn. Èmi ò rí irú àyè bẹ́ẹ̀ yẹn bí mo ṣe wà yìí. Nǹkan tí mò ń pass through báyìí ó le ju gbogbo kọ́tọ̀kọ́tọ̀ òfò tó ń bá mi sọ yẹn lọ. Come and get out of my sight. Sir, you had me. Ní ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kó máa yọ̀ lónìí ṣe ń fi ọwọ́ ara wọn gbéra wọn sínú ìdè rẹ̀. Kò mọ̀ pé ìṣẹ̀dá òun ti wà nínú àtìmọ́lé èṣù. Ọ̀pọ̀lọpọ̀ ni ó mọ̀ pé ìṣẹ̀dá àwọn wà nínú àtìmọ́lé èṣù. Ọ̀pọ̀lọpọ̀ ni ìṣẹ̀dá wọn wà nínú àtìmọ́lé èṣù. Ṣùgbọ́n tí wọn ò ná ní Jésù tó lè tú wọn sílẹ̀ kúrò nínú àtìmọ́lé èṣù. Chief mọ̀ pé àǹfààní láti bọ́ lòun ti sọnù. Èwo ni tí òmíràn ti ń fi ipá gba ẹyin lọ́wọ́ arábìnrin? Ọdẹ májò obìnrin ó rọ́mọ gbẹ́jọ́ nílé ọkọ ló ń wò. Ọdẹ májò obìnrin ó rọ́mọ gbẹ́jọ́ nílé ọkọ kẹ̀. Bẹ́ẹ̀ ni ọdẹ májò obìnrin ó rọ́mọ gbẹ́jọ́ nílé ọkọ. Òun ni ò jẹ́ kóbìnrin ó finú ṣoyún nílé ọkọ. Ẹ̀mí àgàn ló ń wò. Wo bí arábìnrin yìí ṣe ń jìjàgbùdù pẹ̀lú àwọn ọmọ olóríire rẹ̀ ṣùgbọ́n tí ọdẹ yìí ń fọ́ wọn mọ́lẹ̀ tó sì ń fi ọ̀pá abẹ ọwọ́ rẹ̀ gún wọn. Ọmọ 3 ló yẹ kó bí láyé ṣùgbọ́n 3 ni ẹ̀mí àgàn yìí ti fi ọ̀pá abẹ ọwọ́ rẹ̀ gún pa. Èyí tí wọ́n ń pè lẹ́yìn yìí ọ̀lẹ ayọ̀ ni. O ò rí pé ẹ̀jẹ̀ ń bẹ nínú rẹ̀. Òun ló yẹ kó wọnú ilé ọmọbìnrin kó di ọmọ ṣùgbọ́n tí ẹ̀mí àgàn yìí fi ọ̀pá àṣetì àti àṣedànù ọwọ́ rẹ̀ gún mọ́lẹ̀. Ọ̀nà láti lóyún láyé ni pé kó gba ara rẹ̀ sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀mí àgàn yìí. Ọdẹ mọ́jọ́bìnrin ọlọ́mọdé tó. Ọlọ́run ò dá ọ ní àgàn. Àwọn tó yàgàn nínú Bíbélì Ọlọ́run fún wọn ní ọmọ. Ọdẹ burúkú ni ọdẹ májẹ̀kóbìnrin ó rọ́mọ gbẹ́jọ́ nílé ọkọ. Àdúrà tó níná nínú oníṣẹ́ra gbà tó fi gba ara rẹ̀ kúrò lọ́wọ́ ọdẹ burúkú yìí. Ìwọ àgàn tó ń gbọ́ mi lónìí tí o bá tí ì fi ayé rẹ fún Jésù jọ̀wọ́ fífún lẹ́ni. Ìwọ tí o sì ti fi ayé rẹ fún Jésù ṣùgbọ́n tí ọdẹ burúkú yìí ò jẹ́ kó o bá wọn sọ testimony. Tí ọdẹ burúkú yìí sọ ní orúkọ tí Ọlọ́run mi ò sọ, ó gba àdúrà báyìí, ó ní Olúwa fa ọ̀run ya nítorí ọ̀rọ̀ mi, by fire by thunder, fi òpin sí ipá ẹ̀mí àgàn nínú ayé mi. Olúwa o, fa ọ̀run ya nítorí ọ̀rọ̀ ayé mi, gbàdúrà. Gbàtàn o. Èwo ló ń sọkún ayé bẹ́ẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ bí erin ṣùgbọ́n tí wọ́n ń jẹ ìjẹ ìlérí. Ohun rere kankan ò ṣẹlẹ̀ nínú ayé wọn rí. Ògo sì ti parẹ́ mọ́ wọn lára. Ọjọ́ tí ojú wọn bá ṣí tí iye wọn sì là ni wọ́n sáré tọ̀ Jésù lọ tó lè gbà wọ́n là. Ó gba àdúrà báyìí, ó gbà tìtara, ó ní Olúwa jẹ́ kí ilẹ̀ yanu, jẹ́ kí ó gbé gbogbo àpẹẹrẹ àṣẹdànù mi kúrò láyé mi, gbogbo àpẹẹrẹ àṣẹdànù láyé mi, jẹ́ kí ilẹ̀ yanu kó gbé wọn mì. Gbogbo péèlì iṣẹ́ la rí, iṣẹ́ la fi ló gbàtàyé gbé lórí lórí, sí ọwọ́ agbára ńlá rẹ tí wọ́n sọnù. Gbogbo péèlì iṣẹ́ la rí, iṣẹ́ la fi ló gbàtàyé gbé mi lórí,
fi ọwọ́ agbára ńlá rẹ tì wọ́n sọnù olúwa o gbogbo pẹ́ẹ́lí iṣẹ́ la rí iṣẹ́ la fi ń lògbà káyé gbélé mi lórí fi ọwọ́ agbára ńlá rẹ tì wọ́n sọnù olúwa ó sọ nínú ọ̀rọ̀ rẹ ó ní tí ọmọ bá sọ wá di òmìnira àwa di òmìnira nítòótọ́ olúwa fà mí yọ kúrò ní oko ẹrú fà mí yọ kúrò ní oko ẹrú fà mí yọ kúrò ní oko ẹrú gba àdúrà yìí gbà á sókè gbé ohùn rẹ sókè kó o gbà gidigidi gbé ohùn rẹ sókè kó o gbà gidigidi sọ fún ọlọ́run bẹ́ẹ̀ olúwa fà mí yọ kúrò ní oko ẹrú. ìwà Abọ́sẹ̀dé pẹ̀lú gbá ògo lọ́wọ́ ó ṣe ní láàánú ní ayé ti gba gbá ògo lọ́wọ́ rẹ̀ wọ́n sì gbé igba ìdílé lọ́wọ́ omi kíkorò ló ń mu. lọ́wọ́ ló ń wò ó omi ibi omi ègún ló kù tí wọ́n mọ̀ ní àtàwọn tó wà lókè ọya àtàwọn tó wà nílùú òyìnbó àtàrọ ọmọdọ́mọ wọn ni wọ́n máa mu nínú omi kíkorò náà ẹnikẹ́ni tó bá ti mu nínú omi yìí nínú wọn ní ayọ̀ ire ayọ̀ àlàáfíà ilé kíkọ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti ohun mèremère tó wà nínú ayé yìí ti dágbére fáyé wọn. ó sọ fún olúwa gbogbo omi kíkorò tó wà láyé mi gbogbo gbòǹgbò ìkorò nínú ayé mi gbogbo omi mára inú ayé mi olúwa lé wọn jáde jẹ́ kí omi nínú ìrọ́pò kíkorò láyé mi ìwọ náà ṣàwòtán ayé àgbà ṣàwòtán ayé mi jẹ́ kí iná la ìṣẹ̀dá mi kọjá jẹ́ kí iná la ìṣẹ̀dá mi kọjá gbogbo kíkorò nínú ayé mi olúwa ṣe àwòtán rẹ̀ jẹ́ kí iná la ìṣẹ̀dá mi kọjá gbàdúrà yìí.